ará lé ọ̀nà làkèrò ọ̀nà a tún ti dé bá a ṣe máa ń dé ní gbogbo ọ̀sẹ̀ lórí ètò ó kàn mí ó kàn ẹ́ ẹ̀yin ará lé akínyìn o ṣe láyọ̀ la bá yín àkùbójú ọjọ́ ti rí àkó orílẹ̀-èdè wa yìí ṣàlàáfíà níṣẹ́ ń gbádùn ara yín orúkọ tèmi ò yí padà Ọlájùmọ̀kẹ́ Akínọlá yín dẹ̀bíjẹ́ yín náà rèé a tún ti kalẹ̀ sórí ètò lónìí a yóò tún jọ gbádùn wa a jọ gbádùn ara wa bí òyìnbó tẹ́ gbádùn tíì tí àwa náà sì ń gbádùn ẹ̀kọ́ yan gàbó gbọ́ ni. mo ní wípé bá a ti rí bá a ti fẹ́ rí láyé náà là á rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ ohun tó fẹ́ ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n bá lọ bá àwọn àgbàlagbà láti béèrè àmọ̀ràn lọ́wọ́ wọn àgbàlagbà wọn á sì tọ́ wọn sọ́nà wípé bá a bá gbé sọ́tún bá a bá gbé sósì ó yẹ kó níbì kan tá a gbé sí. eléyìí la ó máa fi wọlé sórí ètò wa nírọ̀lẹ́ yìí lórí ètò wa ètò yín ètò gbogbo ọmọ Nàìjíríà ó kàn mí ó kàn ẹ́ ọmọọba Adéfọlájù Sàròmí ní orúkọ tèmi Bọ̀bọ́skì wọ́n ń pè mí. Bọ̀bọ́skì bèbèskì. kú gbádùn ká tó wá tẹ̀síwájú lórí ètò lónìí tí wọ́n pa tó ti dé má gbé wàhálà èdè lónìí jẹ́ ká kọ́ lọ fẹsẹ̀ àjò náà ká wá padà wá ká tó wá fún àwọn èèyàn wa ní ta mú wá fún wọn lónìí nǹkan tí gbogbo wa jọ máa dá sí tó kàn wọ́n tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó jẹ́ pé a dẹ̀ gbọ́dọ̀ mójú tó gidigidi ṣùgbọ́n ká tó bẹ́ẹ̀ fún yín à ń bọ̀ wá ìdí àdókè lọ́hùn. tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣùgbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣùgbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. wọ́n ní lágbájá dàgàn àmọ́ ṣùgbọ́n ṣá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. wọ́n ní tàmẹ̀dù dàgàn àmọ́ ṣùgbọ́n ṣá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dóní kálukú. kí wàhálà ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. kí la ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. kí wàhálà ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. kí la ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. ọkọ tó dáa tó ní ṣùgbọ́n tó fẹ́ máa báyà gbé. kí la ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. ọkọ tó dáa tó ní ṣùgbọ́n tó fẹ́ máa báyà gbé o. kí la ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. gbogbo ẹ̀yin ọlọ́lá aláfẹ́ ènìyàn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílé iṣẹ́ ẹ ṣáà máa kàn sí The Vocal Media. ayò lélẹ̀ fẹ́ni tó bá gbọ́ fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. tí Sàròmí Royal Communications and Entertainment tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe printing graphics and design visual art souvenir TV radio production advertising film and music production audiovisual editing káàyí VHS sórí ẹ̀rọ CD theatre art training jingle packaging event coverage àti kí a máa ya àwòrán CD mass dubbing newspaper àti magazine ní rẹpẹtẹ event consultant project planning àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin sáà ti máa kàn sí The Vocal Media tí Sàròmí Royal Communications and Entertainment tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ wọ́n wà ní nọ́mbà 13 Aníyẹ̀rà Àdàbíàdà Street Ìdẹ̀ra bus stop Ìjẹ̀dẹ̀ Ìkòròdú Lagos tàbí 7 Fàdèyí Street Àgùdà Ọgbà Lagos wọ́n tún wá wà ní nọ́mbà 56 Owólọ́wọ̀ Street along Ìkòròdú Town Hall ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹ wá kàn sí wọn o lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08029480353 tàbí 08052892312 ká sọ ọ́ dẹni táyé ń fẹ́ pẹ̀lú owó tí ò gani lára. ayò lélẹ̀ fẹ́ni tó bá gbọ́ fẹ́ni tó bá. lórí ètò ó kàn mí ó kàn ẹ́ náà la ṣe wà ẹ̀yin ará ilé arípẹ́ gbádùn orin ẹ̀kan yẹn èmi gan ń bí ara mi ń ṣe gìsìgìsì ní tí mò ń jíjó yẹn lọ gidigidi bó ti yẹ pé èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tí ò rí jójó ṣùgbọ́n èmi ń jó gidi ni mi ò ní jẹ́ kí mi nípa jó lẹ́kún. ní sùúrù nínú èmi àti ẹ ta ló jẹ́ dáńsà nù wa èmi jó mo jó nọ́mà àwọn èèyàn rí i pé mò ń jó. ta ló fi petrol sí ẹ lára tó fi jó. bí wọ́n ṣe ń jó orí ló fi ń jó bí ẹni tí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mú lórí. ò bá pè mí lágàmá lizard. àgàmá lizard
ẹ wo ẹ̀yin tèmi kó tó dé pé a bẹ̀rẹ̀ ètò tó kó dé pé a bẹ̀rẹ̀ ètò mo ní láti kí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn tiwa tí wọ́n ń dá sí ètò wa lórí Facebook tí wọ́n ń dá sí ètò wa lórí Instagram wọ́n ń dá sí lórí YouTube wọ́n wá ń dá sí lórí WhatsApp wa náà pàápàá lórí The Vocal Media tí a tún jù sí ẹ ṣé àdúpẹ́. a kí yín o ẹ ṣé gan ni o àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ kọ̀ tí ẹ̀kọ́ kí wa náà ni pé ẹ ṣé àwọn gbádùn ètò wa àwọn gbádùn ètò wa Adésínà Mutai ìyẹn náà kí wa Saliu Babatunde ìyẹn náà kí wa wọ́n ṣe púpọ̀ wọ́n ṣe bọ̀dá mi Láńre ọmọọba Awójùlù ìyẹn náà kí wa gbogbo àwọn ọ̀rẹ́ mi àwọn ìdìrín náà wọ́n kí mi. gbogbo wọn kí wa níbi tó ti ń gbọ́ wa lọ́hùn. mo wá kí àwọn tèmi kan kó tó di pé a bẹ̀rẹ̀ á fún yín ní nǹkan tá a mú wá lọ́sẹ̀ yìí mo fẹ́ máa kí àwọn aláàjì wa àwọn chairman wa kan ní Owódé Onírin bàbá wa àwọn ni wọ́n jẹ́ chairman fún àwọn tí wọ́n ń ta irin mẹ́ta àwọn tó ń ta irin gangan ìyẹn bàbá wa Alhaji Chief Abdulwahab Adeoti àwọn ni wọ́n jẹ́ chairman Iron Metal Dealer Association ní Owódé Onírin bàbá náà dá sí bàbá náà ní àwọn fẹ́ jẹ́ kí Nàìjíríà yìí kóun náà ṣe kí ni o kó tẹ̀síwájú wọ́n tún wá sọ̀rọ̀ bàbá Jákàndé pé ìwà rere dá o bàbá yìí sọ wọ́n sọ̀rọ̀ Jákàndé gan. Alhaji Chief Abdulwahab Adeoti alága gbogbo Owódé Onírin Iron Metal Dealer Association. ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni Alhaji Jákàndé ṣe lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n Alhaji Jákàndé jẹ́ ẹni tó kó àwọn èèyàn wá sí ọ̀dọ̀ wa ibi ìta wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò develop báyìí ṣùgbọ́n nígbà tí Alhaji Jákàndé kó àwọn ní pààtì wa nígbà tá a mú létí ara wa à ń rí àǹfààní ara wa jẹ ó tún wá jẹ́ kí Owódé tún pọ̀ sí ṣùgbọ́n àwa wà ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa la jẹ́ ìyáálé kí Alhaji Jákàndé tó kó àwọn onípààtì wa oríire wa wá ran ara wa àjọ ńlá ṣe pọ̀. bàbá náà mo ti wá kí bàbá pẹ̀lú gbogbo àwọn àmọ̀ràn ká máa ṣe dáadáa tí bàbá yìí gbà wá mo tún wá kí aláàjì wa kan bàbá àgbàlagbà àwọn ni wọ́n jẹ́ WhatsApp Motors Limited àwọn náà wọ́n wà ní Owódé Onírin bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń pè ní Aláàjì àtẹrẹwẹsẹ tẹ́ bá ti rí wọn WhatsApp Motors Limited mo kí yín àwọn tó fẹ́ ra Hilux ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe mọ́tò yín ẹ̀yin tí mọ́tò bọ̀gìnì wá ń wù yín tẹ́ ẹ dẹ̀ fẹ́ tó nílò àtúnṣe wọ́n ti ẹ̀ ń dìlì pẹ̀lú Hilux ni àwọn mọ́tò Ayaz àwọn mọ́tò ńlá yẹn àwọn pick-up àwọn tó yẹ ká máa ń lò ní ministry yẹn bẹ́ẹ̀ làwọn ń tà ẹ tún máa gbọ́n pa wọn láti máa gbọ́n pa wọn ṣùgbọ́n mo wá kí bàbá mi táwọn náà ṣọjọ́ ìbí ní ọjọ́ Tuesday bàbá wa dáadáa bàbá wa olóríire bàbá wa àgbàlagbà bàbá tó kọ́ ọmọdé mọ́ra bàbá gbogbo èwe bàbá gbogbo àwọn ọmọ Sàrùmí pátápátá Alhaji Ismail Chief Owólọlá Sàrùmí ọmọ bàlú Èkó ọmọ ajẹdẹ lúàsà bàbá yìí ṣe ọdún mẹ́tàdínní àádọ́rùn-ún ó jẹ́ máa yẹ kéyìn ẹ̀ kan ọdún mẹ́tàdínláàádọ́rùn 87 years 87 ni bàbá ṣe torí mo mọ̀ pé wọ́n fẹ́ sọ lóyìnbó ni. bàbá àmàrí yín pẹ́ àkìyìn ẹ ṣeun adúpẹ́ lórí ètò wa ètò yín ètò ó kàn mí ó kàn ẹ́ kí la ní lọ́sẹ̀ yìí tá a fẹ́ sọ. ọ̀rọ̀ tá a mú wá fẹ̀yìn èèyàn wa lónìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ kàyéfì tó ti gba gbogbo orí ẹ̀rọ ayélujára gbogbo social media pátá gbogbo ala ti gbọ́ ń pa ẹ̀ ṣùgbọ́n ìdí tá a fi mú wá lónìí ni pé kí gbogbo wa lè gbára wa nímọ̀ràn ọ̀nà tá a fẹ́ gbà lọ́tún láti lọ́sì kí ni ohun tá a mú wá òun náà ni pé ọ̀rọ̀ àwọn tó ń fi báárà jọ̀wọ́ mọ́tò mi ò pé ẹjọ́ ọmọ mi sì kì sílé ìwòsàn tán fi ń jẹun àwọn míì tún wá gbà tán wá tún lọ kówó yìí fún àwọn kan láti fi ṣe àwọn tó fún wọn lówó ní jàǹbá ọ̀rọ̀ yìí gan-an la mú wá lónìí pé ọ̀nà wo la fẹ́ bá yàrá já nígbà tá a bá rẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tá a tún ràn lọ́wọ́ tó yẹ pé wọ́n tún lọ fi ṣe wá níbí ni ṣé wọn tiẹ̀ wá fẹ́ ká ṣoore mọ́ ni gọ́sọ́ tí wàá ti wá ní wọ́n lóore níwọ̀n àwọn Yorùbá ló tún wá ní mo ṣoore kò gbèmí lọ́wọ́ kan kànú ni ṣùgbọ́n ṣáà ṣe kànú èyí nígbà tá a ṣoore tán tí wọ́n fi ibi sún wa láì ṣe pa àṣekà sí. Debbie J ó ti sú mi nítorí wípé kí ni wọ́n á ní pé ẹlòmíà níṣòro wọ́n á ní lọ fún oníbàárà mẹ́ta lówó ẹlòmíà ní wàhálà wọ́n á ní ó dáa lọ ṣe báyìí ṣáà lọ ṣe tọrẹ àánú lọ kówó sí orí pẹpẹ fún ọjọ́ méje kẹtùmù kẹfi ṣe tọrẹ àánú àbí ẹ̀yin kẹ ṣe tọrẹ àánú ó dáa nígbà tá a bá wá ṣe tọrẹ àánú ká lè fi ṣe ìdárayá fúnra wa tó tún wá jẹ́ wípé owó tá a bá tún fi ṣe tọrẹ àánú yìí wọ́n á tún fi mú àìsàn
mi ìwọnú ayé no Isaac wọn náà máa fi rá lọ. ó dà nínú gbogbo àwa tá a tiẹ̀ ń ṣorí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ káàkiri ilé ayé tálá tiẹ̀ mọ̀ tó rí ẹ̀ ti papọ̀ mọ́ owó tó lọ fi ṣe Isaac. àbí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bó àbí ṣe ẹni jẹ́. tó ní Isaac 5% tó fún oníbàárà mẹ́ta lọ́rẹ́ ní owó wọ́n ti kú 2% tó bá fi máa fẹ́yàn méjì lówó sí kò sásìkì mọ́ wọ́n ti lò tán. jẹ́ kí n ṣàlàyé fún yín bó ṣe jẹ́ bóyá jẹ́ ni wípé nísìn ìwọ fóníbàárà lówó nàbí àwọn oníbàárà yẹn wọ́n á wá kó owó bàárà yẹn wọ́n á wá kó pọ̀ wọ́n á wá tà á fún àwọn bàbá olówó kan tí wọ́n fi ń ṣiṣẹ́ bí wọ́n fi ń ṣiṣẹ́ ibi wọ́n fi ń lo àsìkí ẹ̀yìn tẹ̀ tún sanwó wọ́n á wá rà á ní double money àwọn máa mówó míì wá ra owó tí àwọn oníbàárà ń kó fún wọn. bẹ́ẹ̀ ni ṣe rí wípé ayé yìí ti wá gbẹgẹ́ ayé ti gbẹgẹ́ ayé ti fẹ́lẹ́ dáadáa tó fi wá jẹ́ pé nísìnyí gan oore ti wá ṣòro ṣe. èwo àmọ́ tèmi tiẹ̀ ṣe ń tèmi èmi ń tèmi mọ́ṣáláṣí ni mo tiẹ̀ wá gbà lọ ń tèmi èmi bá máa fi máa kówó fún oníbàárà báyìí wọ́n yà lọ kówó mi tèmi sí mọ́ṣáláṣí. òun la ṣe sọ pé ká máa sàǹdà mẹ́wàá ṣọ́ọ̀ṣì ká máa dá ọrẹ tó bá ti dá ọrẹ tó sàǹdà mẹ́wàá ẹ̀ ìtẹ́mi tiẹ̀ wá rò ní wípé tá a bá wá wù wá pé ká tiẹ̀ wá ṣoore pé oore wù wá ṣe nítòótọ́ tá a fẹ́ tìtorí àwọn èèyàn bíi dáwọ́ oore dúró wo àyíká ẹ wo àwọn ẹbí tó nílò ìrànlọ́wọ́ ẹ tó rí pé tiẹ̀ tó gbé pẹ́ẹ́lí ju tiwọn lọ ṣe fún wọn ṣoore yẹn fún wọn bó bá wù ẹ́ pẹ́rù ń bẹ́ẹ̀ àti kówó fún wọn ó ṣe fowó yẹn ra nǹkan kó ra oríṣiríṣi nǹkan tó mọ̀ pé wọ́n máa nílò lọ gbé fún wọn ó wá kù sí wọn lọ́wọ́ tó bá fẹ́ bù rẹ̀ sí lọ fún babaláwo wàhálà tí wọ́n wá nìyẹn. ó tiẹ̀ wá mọ tèmi tu ẹ̀tú ṣe ni nígbà tó tẹ̀ sọ àwọn nǹkan bá yà náà bá jíṣẹ́ fún mi pé èmi mo ní kí lẹ̀ tún ní kí n ṣe báyìí o wọ́n ní ìwọ lọ́ṣe ìpèsè o kí n fáwọn oníbàárà ní nǹkan o kí n fóníbàárà bíi méje ní owó ọkùnrin ni mí kí n fóníbàárà 9 ní owó o mo wá wò pé níbi tí ayé wá dé mo wá lọ fi owó yẹn mo wá lọ fi ra ṣinṣin 9 mo tó bá ní kí n fún oníbàárà ní 50 naira sí mo wá tọ̀ náà sí ṣinṣin ó wá kó ṣinṣin fún oníbàárà ní tó bá dẹ̀ wọ́n kọ́ kó ṣinṣin lọ fún bàbá olówó wàhálà tí wọ́n ní. ó dà ìwọ tiẹ̀ tẹ̀ wá lé kí lẹ rí sọ sí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni o ṣáà ní ṣoore mọ́ ni. àbí ọ̀nà wo la fẹ́ gbé gbà. tí a máa fi bọ́ nínú wàhálà yìí. torí pé gbogbo ìgbàlẹ̀ máa rẹ́ lòmíì ẹni tí ò kàn lápá tí ò kàn lẹ́sẹ̀ tí ò fọ́ lójú wọ́n wá dé wọ́n máa ṣe ọmọ mi o ó soríire o ọ̀dà àgbà o ọ̀dà arúgbó àwọn àdúrà rabandẹ̀ tó fi jẹ́ pé orí ẹ̀ á wú bíi pé kó ṣàtọwọ́ bọ báàgì kó fún wọn ní nǹkan gbà tó bá wá wù ẹ̀ tó tún ṣoore fún wọn tán wọ́n á tún wá fi bí ṣú ẹ lẹ́nu. ó dà lábẹ́ bẹ́ẹ̀ ó yá ẹ gbọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ọ̀rẹ́ wa kan tí a sọ pé wà lórí ẹ̀rọ ayélujára yìí ẹ gbọ́ ní ìṣẹ́jú kan náà kó tó di pé ẹ̀mọ̀ tẹ̀ máa dá sí ṣùgbọ́n lẹ́yìn tẹ́ bá ti gbọ́ tán àdókè lọ́hùn-ún lórí ètò wa ètò yín ètò ó kàn mí ó kàn ẹ́. 51 years ọmọ 51 years ní kí ló kọ yín ẹ sọ̀rọ̀. orúkọ mi ni Simbiatu Mopelọ́lá. Simbiatu Mopelọ́lá ọmọ tó rí yín yẹn ẹni tó rí yín báwo ló ṣe jẹ́ sí yín. òótọ́ ló ń gbé ilé ọ̀dọ̀ mi tẹ́nàntì mi ni. tẹ́nàntì yín ni kí wàá ló dé tí ẹ ṣe pariwo lélẹ̀ lórí tó jẹ́ pé wọ́n ti fẹ́ máa nà nínú ọjà kó tó sọ pé báyìí ló ṣe rí ẹ sọ̀rọ̀. ẹ ṣe ó pè mí lálákọ̀ọ́kọ́ mo ṣẹ́jú sí ó tún pè mí lẹ́lẹ́kejì mo ṣẹ́jú gbọ́ tó wá di pé wọ́n á pè mí lemọ́lemọ́ kó má di pé bóyá ó máa tú mi síta ni mo ṣe pariwo lélẹ̀ lórí àmọ́ àṣírí tí ìfẹ́ kó tú náà ni ó wá padà tú yìí. ó dà ẹ jẹ́ ká wò báyìí ó ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ ká tọrọ owó ká bèbí oníbàárà tẹ́ ń ṣe. ẹ ṣe ó tó nǹkan bí ọdún 10 àbọ̀ báyìí. ọdún 10 àbọ̀. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. ẹ sọ̀rọ̀ ilé mélòó lẹ ti kọ́. ilé 4. ilé 4. bẹ́ẹ̀ni. yàtọ̀ sílé ìta mọ̀ ìyá àbò ló sì 4. papọ̀ náà ló fi jẹ́ 4. ló fi jẹ́ 4. bẹ́ẹ̀ni. mọ́tò mélòó lẹ ń lò. mo ní mọ́tò 3. mọ́tò 3. mọ́tò eléyìí tí ẹ gbé pamọ́ tẹ páàkì tẹ fi wá ń tọrọ owó nù ọjà yìí ṣé òun ló sì 4. òun ló sì 4. òun ló sì 4. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ sọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ tí ẹ ní tí wọ́n bá yín ṣiṣẹ́ wọ́n tó mélòó. wọ́n á tó bíi 12 báyìí 12.
àwọn ọmọọṣẹ́ 12 bẹ́ẹ̀ni ni wọ́n bá yín ṣiṣẹ́ ọ̀nà wo làwọn ń gbà fi ṣiṣẹ́. òmíì ń ṣe bíi arọ ẹlòmíì ṣe bíi afọ́jú àwọn míì wá ní àwọn ti skul bọ̀ owó mọ́tò àwọn ò pè àwọn èèyàn ń fún wọn ní owó àwọn lè rí tí wọ́n máa lo báàgì skul yẹn àwọn míì wọ́n á mú fọ́tò bíi aláìsàn dání wọ́n lẹ́nu yẹn bẹ ní hospital ìwé yẹn fẹ́ sọ operation fún kẹjọ kẹ́ẹ̀pọ̀ àwọn ìgbọ̀n lóríṣiríṣi báyìí wọ́n pọ̀. bí ẹ ṣe ń ṣe lóríṣiríṣi nìyẹn bẹ́ẹ̀ni mo ṣe mọ́tò yín tẹ gbé mọ́tò kù ní ẹ̀ báwo lẹ ṣe ń ṣe ẹgbọ́n òun lẹ̀ ń dá. ẹ ṣe tí mo bá fẹ́ gba owó níbi Ìkòròdú junction mo lè lọ páàkì mọ́tò mi sí Ṣáàbù màá wá síbi mo ti fẹ́ gbowó òmíì mo dẹ̀ lè páàkì ẹ̀sà Greek ó máa ń jìnnà síbi tí màá ti dúró gba báárà yẹn. La ilaha illallah Muhammadu Rasulullah. jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní mọ́tò. La ilaha illallah ẹ má bínú àwọn ọmọ tí yín ń kọ́ tí wọ́n wà nínú àwọn tí wọ́n ń tọrọ owó yìí. kò sáwọn mi bẹ́ẹ̀. kò sáwọn ọmọ yín kankan nù ẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tí yín ń boná wà. 4 ni mo bí kò sí àwọn 2 ti kú. àwọn 2 ti kú. bẹ́ẹ̀ni. àwọn 2 tó kù ńkọ́. wọn sì ní Nàìjíríà. La ilaha illallah Muhammadu. iṣẹ́ yìí abẹ ní kakọ ẹ sọ̀rọ̀. ní ọ̀dọ̀ mi èmi nìkan ni mo jẹ́ ọ̀gá fáwọn bíi 12 yẹn o bẹ́ẹ̀ tí àwọn mẹ́ẹ̀nà ń bẹ̀ tán tún máa ṣe bíi tiwa náà tó jẹ́ pé àtúnjọ́ máa pàdé tí wọ́n bá fẹ́ wá ta owó fún àbàbúrà olówó yẹn. àwọn wo ló máa ń ra owó yìí lọ́wọ́ yín. àwọn bí àwọn àfáà náà rà babaláwo ń rà àwọn tá a dẹ̀ ń pè ní big man yìí náà àwọn náà wà á rà lọ́wọ́ wọn. kí làwọn fi ń ṣe. bàbá mi mọ tí wọ́n fi ń ṣe bẹ̀ tí ó dàbí àti pé bóyá wọ́n fi ń ṣe àsìkì ni àjò ni bí orí gbígbé orí tútù àjò àwọn owó náà ní gbogbo rẹ̀. orí gbígbé orí tútù kò mọ̀ mówó tèmi wá. bẹ́ẹ̀ni ẹlòmíín là máa rí tẹlẹmíín máa ṣiṣẹ́ iṣẹ́ tẹ pé kò ní lálùyọ. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. wọ́n ti gba àsìkì rẹ̀. tó lórí pé ó sùnyàn lówó ó dà bọ́mọ ẹni bá dára ó yẹ ká wí ó yẹ ká lè sọ ọmọ ènìyàn ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kápìlẹ̀ kẹ́tìdé ọmọ ẹlòmíì tẹnitẹni tàkísà ń ta àtàn ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni yóò dà lọ́la ẹ̀yin ọ̀nàrẹ́bù wa ní Lagos State House of Assembly ẹ̀yin chairman wa ní local government LCDA ẹ̀yin commissioners àti ẹ̀yin CDA ESCO ní ìkéde yìí ń bá wí o ẹ jẹ́ ká mọ̀ ètò kan tí yóò máa gorí afẹ́fẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín láìpẹ́ jọjọ tí ọmọọba Adéfọlájú Sàròmí Bọ̀bọ́sìkì ọkọ̀ arúgbó tí yóò máa ṣe atọ́kùn rẹ̀ ṣùgbọ́n ní báyìí o a ó máa ṣe ètò yìí sí orí ẹ̀rọ DVD ní àpapọ̀ sí inú ìwé àpilẹ̀kọ ìyẹn fún gbogbo ẹni tó bá ní àǹfààní àti wo CD inú ẹ̀ tí a ó sì máa pín lọ́fẹ̀ẹ́ fún gbogbo ará ìlú tẹ̀ ń ṣojú fún èyí yóò máa dá lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹ̀yin adarí wa lórí àwọn iṣẹ́ ìríjú tí ẹ ti gbéṣe fún wa kí ni ẹ tún gbà lérò láti ṣe fún àwọn ará ìlú ìyẹn ni account of stewardship tàbí ká ní wípé town hall meeting dàgbéléwò lórí ẹ̀rọ DVD tàbí ẹ̀rọ ayélujára internet ọ̀fẹ́ láwọn máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí fún yín tí ṣíṣe CD yóò di àjùmọ̀ṣe ẹ̀yin ẹ tètè pè wá o láti wá wo tẹ́ ẹ ti ṣe tàbí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ti yín ẹ tún lè wá sọ nílé iṣẹ́ wa láti tètè bá yín sọ fáráyé ẹ̀yin ẹ pè olóòtú ẹ jẹ́ ká mọ̀ lórí 08052892312 tàbí 08029480353 tàbí kí ẹ kàn sí ọ́fíìsì Divoca Media 114 ní ẹ̀gbẹ́ ilé epo òdòdó nítòsí mọ́sálásí Ìsọ̀ Ti Jẹun Ìgbọ́pàrọ̀ Abúlé Èkó Ìjẹ̀dẹ̀ Ìkòròdú lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Èkó lárugẹ ìtẹ̀síwájú àdúgbò mi ló jẹ mí lógún ló jẹ mí lọ́gbọ̀n pàápàá ẹ jẹ́ ká mọ̀. ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà ti gbọ́ pé ayé yìí ti gbẹgẹ́ ẹ̀yin náà gbọ́ gbogbo tó ń wí kọlọ́run máa ṣàánú wa kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ṣùgbọ́n má ṣe máa ń sọ gbogbo ìgbà tẹ́yin náà bá ní ohun kan àbí méjì tẹ́ fẹ́ bá wa dá sí lórí ohun tá a tún mú wá lọ́sẹ̀ yìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ WhatsApp wa 070-146-38047 lẹ́ẹ̀kan sí 070-146-38047 tàbí 08052892312 lẹ́ẹ̀kan sí 08052892312 ṣùgbọ́n ìwọ tó bá tún wá fẹ́ polówó ọjà ẹ̀
ẹ má gbàgbé o ṣe rí ètò yìí ètò tí gbogbo èèyàn ń gbọ́ káàkiri ni o. káàkiri ni tó fi dé ìlú ọba ni wọ́n ti ń gbọ́. ni wọ́n ti ń gbọ́ o. tá a bá ti fi sórí ayélujára báyìí eléyìí àtúnṣe ẹ̀ tòun àtúnṣe ẹ̀ àwa bẹ̀wọ̀ pàápàá tó ń gbọ́ bá wa ṣíà ẹ̀. ìwọ náà ṣíà ẹ̀. kẹ́ ẹ fọ́lọ̀ wa kẹ́ ẹ láìkí ẹ̀. kẹ́ wá polówó ọjà yín lórí ètò yìí owó tí ò ga ni lára la máa ń gbà. ṣé ń bíní. ìwọ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a tún dá yìí náà 08052892312. bẹ́ẹ̀ni ẹ pè wá tàbí kẹ́ ẹ wá sí ẹ̀yin tẹ́ wà nílùú Èkó tàbí ẹ̀yin tẹ́ wà nílùú Ìkòròdú iléeṣẹ́ wa ọ́fíìsì wa wà ní 114 Igbọ́pa Road Abúlé Èkó ní ẹ̀gbẹ́ ilé epo V2K tá a mọ̀ sí ilé epo òdòdó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àdúgbò mọ́ṣáláṣí ìṣọ́ ti jẹun ibẹ̀ la wà ibẹ̀ la kalẹ̀ sí ibẹ̀ ni a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe bẹ́ẹ̀ bá wọnú stúdíò wa báyìí ẹ̀yin náà mọ̀ pé yes rere ni Olúwa lábẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi iṣẹ́ là ń ṣe nínú iléeṣẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tẹ bánà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe invitation card àbẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe business card ID card àbẹ́ fẹ́ tẹ̀wé iléeṣẹ́ yín àbẹ́ fẹ́ káwa pàápàá kábà yín gbé iléeṣẹ́ yín lárugẹ nípa kábà yín pílánì ìvẹ́ǹtì yín tàbí ká pílánì iṣẹ́ yín project. bóyá ẹ̀dẹ̀ wàá fẹ́ Debi J tàbí Bobosky lórí ayẹyẹ yín ni ìgbéyàwó ni òkú àgbà ni gẹ́gẹ́ bí MC ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a ti pè lẹ́ẹ̀kẹ́ wá ń wá alága dúró alága àjókòó Debi J yín wà ń bí ẹ pè mí sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a ti pè fún yín lẹ́ẹ̀kan yẹn lówó pọ́kú náà la máa bá yín ṣe ẹ pè wá sáyẹyẹ yín. à ń bọ̀ lókè lókè. ẹ̀yin ará ìlú Èkó Èkìtì Ọ̀rẹ́ Oǹdó Ọ̀wọ̀ tàbí orígun mẹ́rin Nàìjíríà oríire dé fútọmọdé tàgbà tó fẹ́ ní ìmọ̀ nípa eré orí ìtàgé tíátà ká sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣọ̀n broadcasting orin kíkọ music tòun ti jójíjó ní oníranran choreography ká kọ́ bí wọ́n ti ń tẹ̀wé general printing tòun ti ẹ̀rọ kọ̀ǹpútà graphic design. àǹfààní ńlá dé fún ọ láti ilé ìwé The Vocal Art Institute tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ ọlọ́dún méjì 2 years diploma course ètò ẹ̀kọ́ olópin ọ̀sẹ̀ part-time study. má fi ìgbàgbọ́ rẹ dọ́là o yára wá gba fọ́ọ̀mù tirẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta péré 3,000 naira. ní The Vocal Media Studio nítorí pé ètò ìgbẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. ṣùgbọ́n wọ́n gba fọ́ọ̀mù tirẹ̀ lóṣù yìí o kí o tó tán ní nọ́mbà 114 Igbọ́pa Road ní ẹ̀gbẹ́ ilé epo òdòdó Abúlé Èkó Ìjẹ̀dẹ̀ Ìkòròdú lẹ́kọ̀ọ́ tàbí kí ẹ pè wọ́n lórí ẹ̀rọ 081 069 33973 080-528-92312 tàbí 070-146-38047. bí o bá lẹ́bùn tẹ́lẹ̀ fi ẹ̀kọ́ kún. ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò yín ètò kàn mí ó kàn ẹ́. ǹjẹ́ ẹ ti gbọ́. Pékinni. ǹjẹ́ ẹ ti gbọ́. Pékinni pé lágbo ẹ̀fẹ̀ láwà yìí. lágbo ẹ̀fẹ̀ láwà yìí nítorí pé kí ni ẹni tí wèrè bá nà yẹ́ ẹ̀ tó bá rí mẹkáníìkì kò ní dúró. yóò bí kírésì ni. ǹjẹ́ ẹ ti gbọ́. Pékinni. wọ́n máa ń sọ ní gbogbo ìgbà pé ká máa wá nǹkan fìdílé yẹn àní pé kẹ́ ẹ máa dá wa lóhùn pé kí nǹkan má bàa fìdílé wa. yín. ǹjẹ́ ẹ ti gbọ́. Pékinni. wípé orúkọ máa tó tàn nílẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. ẹ máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé máa tàn. ẹjẹ́ máa múra lẹ̀. ṣé búrẹ́dì wálé lókùtà máa máa jẹ báyìí. oúnjẹ tí oníkàlùkù bá ti láìkì la máa fi sọ lórúkọ nítorí pé ẹni tó bá láìkì búrẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa jẹ́ búrẹ́dì Kúnlé dòdò ńkọ́ dòdò Ṣọlá fùfú dídé fùfú jídé. ǹjẹ́ ẹ ti gbọ́. Pékinni. pípé yẹ kí àwọn ọmọ wa yìí ká máa kọ́ àwọn ọmọ wa dáadáa tó bá ti ń kọ́ wọn lóyìnbó ní skul ẹ má ṣàì kọ́ wọn lóyìnbó nílé tàbí àtọ̀ sí Yorùbá tá a máa ní kí wọ́n máa sọ. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa yìí ọmọ mú Yorùbá mú òyìnbó. ó di mixture nù. ó di mixture ọjọ́ kan mo wọ kíláàsì àwọn ọmọ wa ní bá gbọ́ good morning mo ní we are planning to kill you sir mo ní what
ó bọ́ nígbà tí máa bojú wẹ̀yìn báyìí ni mo rí àwọn ọmọ kan tí wọ́n ń jà lọ́mọ yẹn ní uncle mo ní mo ló tán lè ní uncle kí ló wá ṣẹlẹ̀ Ṣọlá gbá mi blow mo ní wàhálà dé Ṣọlá gbá mi blow Ṣọlá gbá mi blow mo ní better. what are you doing me I will keep blow for him too I will gbá blow fún together mo ní very good èèbó ńlá ni èèbó wa tán èèbó ni tí máa rìn sí kíláàsì kejì báyìí nìkan bá ní àǹtí rẹ̀ ní bá wí àwọn tíṣà wọn ní pè ní àǹtí wọn àǹtí I want to pọ́n my bag. ó tiẹ̀ wá tán ó dáa ẹran lọ ó fẹ́ pọ́n báàgì ó fẹ́ pọ́n báàgì I want to pọ́n my bag ó ti tán àlóyè ẹ bó ti wo tán. lágbo ẹ̀fẹ̀ náà nìyẹn ẹ máa pàdé wa lọ́sẹ̀ẹ̀sẹ̀ a máa fún yín ní ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ náà la máa fún yín ní àwọn ọ̀rọ̀ ìṣítí. àgbo ẹ̀fẹ̀ yẹn mo ti rẹ́rìn kùn mi ti fẹ́ bẹ́ ṣùgbọ́n má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tá a mú wá lọ́sẹ̀ yìí kí la fẹ́ ṣe sáwọn oníbàárà tó ń padòpé tó ń di amòkun ṣìkà irú ètò tiẹ̀ ń wá tó lọ ń jókòó síbi kan tá a da oríṣiríṣi àwọn ọmọ síta tá a ní kán máa tọrọ owó ẹwọ́ mọ́tò mi ò pé ni a ní mo pàdé kan ní Ìkẹjà níbi aláùsá ó pàdé mi níwájú LTV bàbá yẹn pupa báyìí ní ọmọ pupa báyìí ó bóra báyìí ó bóra bàjẹ́ owó tá a fún owó bára ló fi ń bóra ló fi ń bóra ó pàdé mi níwájú LTV bó ṣe pàdé mi níwájú ibẹ̀ tán ló ní my transport is not complete kíní kankan gbòó sóyìnbó rẹ̀ tán mo ní bọ̀dá even my own transport is not complete. last week you come. irọ́ mi tiẹ̀ wá tí ì bá sọ yẹn àjọsọ yẹn ló bá tán o ìgbà tí máa fi rìn déwájú géètì aláwòsàn mo bá tún bá ń bẹ̀ transport rẹ̀ ò tún complete nígbà tó máa dọ̀sẹ̀ kejì ni mo bá tún pàdé ẹ̀ níbi aláwòsàn gangan lódì ṣe kejì àwọn tí àwọn civil defence wà ló bá tún pàdé mi bẹ̀ ibẹ̀ ni madam my transport is not complete mo lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní transport ti yín èké complete kò complete lọ́sẹ̀ tó kọjá má nìyẹn ẹ bá wa wá nǹkan ṣe sí ó lé ní àwọn agbọ́mọgbọ́mọ ní ọ̀sẹ̀ ló ń wà ń bẹ́ ó sì wà ń bẹ̀ títí dìsìn. ní Kòròdú bọ̀bọ̀ kan báyìí náà wà ń Kòròdú máa ń gbé báàgì báyìí ó máa ń pọ̀n sẹ́yìn ó ga díẹ̀ báyìí ìyẹn máa ń lọ síbi támínà ojoojúmọ́ ó máa lọ bí támínà BRT támínà ló máa ń dúró sí ojoojúmọ́ ló máa sọ pé owó tiẹ̀ náà ń pé ẹ̀yin aláṣẹ Ìkòròdú ẹ mú ẹni yìí ó lè ní ó lè gbọ́mọgbọ́mọ ni ẹ bá wa wá nǹkan ṣe sí àbí síbẹ̀síbẹ̀ ẹ̀yin ẹ gbọ́rọ̀ ìyá ẹ̀ ní mọ́tò mẹ́rin ó nílé mẹ́rin ó lọ àwọn ọmọ ẹ̀ wà ń lo òyìnbó ó wá ń kó àwọn ọmọ kan káàkiri máa ṣiṣẹ́ báárà á tún wá mówó yẹn lálẹ́ àlọ́ tà fáwọn olówó láti fi ṣe ká fáwọn tó fún wọn lówó. ẹ wo kọ́lọ́ ń tá a bá ní ká ṣàánú wa máa sọ ilẹ̀ àkún ilẹ̀ àkún mo fẹ́ kí ẹ̀gbọ́n mi pàtàkì pé ẹ kú ìmúralẹ̀ Ramadan ti àti gbogbo ẹ̀yin mùsùlùmí àti gbogbo ẹ̀yin mùmí ní àgbáyé ọmọ àti ẹ̀tí tó àsìkò tán ẹ kú ìmúralẹ̀ Ramadan. ṣáàtì oúnjẹ sílé bàtà máa fi máa ṣínú láàárọ̀. ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé àwa tá à ń ṣe ètò yìí o ẹ sáà pé mi lórí aago ẹ wo. kẹfì nǹkan dúró àwẹ̀ ránṣẹ́ wá o. sàkà ránṣẹ́ o jákà. dandan nìkan náà sàkà ni àníkan fi nǹkan àwẹ̀ ránṣẹ́. ok sàkà má bínú jà tó bá lọ rán ẹ tó bá lọ fi nǹkan. wọ́n bá lọ rán bọ̀dá sàkà wá bí o irọ́ ẹ fi nǹkan àwẹ̀ ránṣẹ́ àwọn bí wọ́n fi dà wọ́n bí rẹ̀ sí à ń gbàwẹ̀ o. ó dáa mo kí Alhaji Imam Akindele àwọn target ní Owódé Onírin Imam Akindele. akínyìn o akúpalẹ̀ máa wẹ̀ o à ń retí nǹkan àwẹ̀ látọ̀dọ̀ yín. àrètí nǹkan àwẹ̀ ó dáa gbogbo ẹ̀yin tí ẹ wà ní Owódé chairman wa ẹ̀yin tí ẹ wà ní Ìkẹjà ní LTV mo kí yín ẹ̀yin tí ẹ wà ní Radio Lagos bọ̀dá mi Peter Ọládélé Ọláyínká ẹ̀gbọ́n wa dáadáa akínyìn o akínyìn Adéọlá orí sílẹ̀ ẹ ṣeun ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa Táíwò Ọ̀ràkà gbogbo wọn la kí gbogbo yín ẹ wo ọ̀pọ̀ ń bẹ̀ la kí a máa fi eléyìí ṣe lọ ànílọ́lọ́ àìdé a ó máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣọ àtẹlẹsẹ̀ máa ń bẹ̀ náà o ẹni bá ní a máa bọ̀ nìkan lọ ní bá ọ̀rọ̀ ní látọ̀dọ̀ bàbá wa Kọ́lá Ọlé Ọlọ́run fọ̀run kẹwọn Ọláwuyì ọmọọba Adéfọlájù Sàròmí lèmi ń jẹ́ tí a mọ̀ sí Bọ̀bọ́sìkì ọkọ̀ arúgbó tí mo jẹ́ ọmọ Èkó ọmọ Ìgàdùn gọ́rọ̀ ọmọ Ìgàdùn Táfà mo mọ̀ pọ́rùn máa wọ̀ wá lórí ọmọ Ajẹ́dẹ́ tún ni mí ọmọ Ajẹ́dẹ́ ó dáa ọmọ Ẹ̀gbìn tún ni mí ọmọ Bátẹ́rù Tókò tẹ́ bá tún wá dèlú Kétu ọmọ wọn tún ni mí nínú Kétu Ẹ̀pẹ́ ó dáa bẹ́ẹ̀ bá tún wá dẹ̀pẹ́ Alárọ̀ ọmọ wọn ni mí orí mi wú nítorí pé ilé rẹ̀ mo ti jáde ọba lọ́tún ọba lósì káàbọ̀. ǹlẹ́ Ọlájùmọ̀kẹ́ Akíọlá lèmi ń jẹ́ bí mo ti máa ń wí lọ́sẹ̀ọ̀sẹ̀ àwa la máa wá o ẹ̀yin la máa bá Ọlọ́run ò ní fi kú tó yá pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa ọmọ ọba lèmi náà sọ ẹ má fi gbogbo yẹn ṣàkárà mi wọ́n náà mọ̀ pọ́mọ ọba ni mí nílùú tèmi nílọ́ra lọ́yọ̀ọ́ lọ́hùn. Ìlọ́ra ló ń sọ àwàlẹ́ kò ń darúkọ Ìlọ́ra. ọmọ ọba kọ́ lèmi. ó dàbẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.